A kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín. Ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan fìdílé láti tẹ́tí sí ìròyìn lérèfé tòní láti ẹnu ọmọ yín kan náà, ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Ìròyìn yìí ló gbé síta wípé ọkùnrin kan tí ọjọ́ orí rẹ̀ kò tíì ju bí ọmọ 40 ọdún ó lé 5 lọ 45 years, Àwálù Àdàmú ni ó gbẹ̀mí mì látàrí ẹ̀sùn wípé ìyàwó rẹ̀ kejì tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó pẹ̀lú rẹ̀, Khadiat Suleiman, ní nǹkan bíi oṣù méjì sẹ́yìn ní agbègbè Ain Lawali ti ìjọba ìbílẹ̀ Ugogo ní ìpínlẹ̀ Kano ni ó gún ọkọ rẹ̀ lọ́rùn pẹ̀lú ọ̀bẹ ní ọjọ́ ìsinmi lẹ́yìn gbọ́nmi-sí-omi-ò-tó tí ó wáyé láàrin wọn nínú ilé tí wọ́n jìjọ ń gbé. Àwọn ará àdúgbò wọn tilẹ̀ jẹ́rìí sí pé láti ìgbà tí wọ́n ti ṣe ìgbéyàwó ni wọ́n ti máa ń bá ara wọn jà kí ó tó di pé ìyàwó rẹ̀ náà gún ọkọ rẹ̀ lọ́bẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Àwọn aṣòfin àpapọ̀ ṣe àpèjúwe ẹ̀sùn lílo ayédèrú ìbuwọ́lù ìwé lórí rírọ́kúnlé tí wọ́n ní kí Nashata Akpoti-Iduaghan lọ rọ́kúnlé, èyí tí Adam Oshiomhole kéde rẹ̀ síta pé àwọn aṣòfin àpapọ̀ ló ṣiṣẹ́ ayédèrú ìbuwọ́lù ìwé náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó burú tí kò dára rárá, tí wọ́n sì tún dúró lórí ẹ̀sùn náà pé kò rí bẹ́ẹ̀ rárá àti pé kò tilẹ̀ lè wáyé. Agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣòfin wá sọ fún àwọn akọ̀ròyìn ilé-iṣẹ́ Daily Sun wípé àwọn kó ọ̀rọ̀ ẹ̀sùn náà dànù sínú igbó tí àwọn sì tún fi ń dá gbogbo ènìyàn lójú wípé àwọn ṣiṣẹ́ nínàtán àti títẹ̀lé ìlànà òfin. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn yóò padà ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ ẹ̀sùn náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà farahàn nínú ìwé ìròyìn The Sun. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó ti kó ọ̀rọ̀ àhesọ tí ó ń jà ràìnràìn nílẹ̀, èyí tí ó wí pé igbákejì kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá DCP kan Saliu tí ó di olóògbé ni àwọn ajínigbé ti kọ́kọ́ jí gbé kí ó tó di pé ó kú dànù sínú igbó, tí wọ́n sì wá ń ṣàlàyé wípé ọ̀gá ọlọ́pàá yìí ti kọ́kọ́ sọ pé ara òun kò dá, tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn níbi tí ó kú sí, tí àwọn oníṣègùn òyìnbó fìdí rẹ̀ múlẹ̀ pé ó ti jẹ́ Ọlọ́run nípè. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wá ń ṣàlàyé ọ̀rọ̀ àhesọ náà gẹ́gẹ́ bí irọ́ báláwú tí ó jìnnà sí òtítọ́, àti pé ó tún jẹ́ ọ̀rọ̀ tí ó ń ṣini lọ́nà, èyí tí kò dára rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn The Guardian. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti ṣe àfihàn ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ti ṣetán láti ṣe ohun gbogbo tí yóò ná òun fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ 54 46 àti olùkọ́ tí àwọn ajínigbé jí gbé sálọ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ọjọ́ 15 oṣù karùn-ún May 15. Ó tún wá kéde síta wípé irú ìṣẹ̀lẹ̀ búburú yìí kò tún ní ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ́ rárá, àti pé ìpínlẹ̀ àwọn kò tún ní ṣàgbákò irú ìṣẹ̀lẹ̀ ńlá ibi tí ó tún dàbí ìjínigbé akẹ́kọ̀ọ́bìnrin ti Chibok. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Daily Trust. Bíṣọ́ọ̀bù ìjọ Anglican ti Missionary Diocese apá Ọ̀yọ́ Gúúsù, Reverend Olúfẹ́mi Fámilónì, ti rọ ìjọba láti ró àwọn òṣìṣẹ́ elétò ààbò ti ìbílẹ̀ lágbára pẹ̀lú ohun ìjà tó lágbára dáadáa láti lè máa fi kojú àti borí ètò ààbò tó mẹ́hẹ. Ó sọ̀rọ̀ yìí lẹ́yìn ètò ìfinijoyè àwọn díákónì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìjọ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn The Nation. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde ọjọ́ Ìṣẹ́gun gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti lè fi bá àwọn arákùnrin àti arábìnrin ẹlẹ́sìn Mùsùlùmí yayọ̀ ìbẹ̀rẹ̀ ọdún tuntun Jíre 1448 AH. Kọmíṣánná ti Information àti ti Civil Orientation Ọmọọba Dọ̀tun Oyèládé ló gbé jáde síta nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ rẹ̀ ní ọjọ́ Ajé ní ìlú Ìbàdàn, tí ó sì tún jẹ́ kí ó di mímọ̀ pé ìjọba ìpínlẹ̀ mọ rírì pàtàkì ọdún Jíra nínú ayé àwọn Mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Vanguard. Ilé-ẹjọ́ àpapọ̀ tí ó ga ní ìpínlẹ̀ Èkó ti pàṣẹ kí iléeṣẹ́ ọkọ̀ òfurufú ti Virgin Atlantic Airways Limited san owó tí ó dín díẹ̀ ní ẹgbẹ̀rún 6 owó ilẹ̀ òkèèrè $5,950 fún ìyáàfin Joy Ezeta, èyí tí ó pàdánù lẹ́yìn ìgbà tí wọn kò jẹ́ kí ó ti wọ inú ọkọ̀ bàálù èyí tí ó ń lọ láti Èkó sí orílẹ̀-èdè London ní àkókò tó yẹ kó lọ, tí ó sì tún da ìrìn àjò rẹ̀ rú láti tẹ̀síwájú lọ sí orílẹ̀-èdè Canada, èyí tí ó yọrí sí pípàdánù owó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Punch. Olóyè aṣojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti ilẹ̀ Faransé Kylian Mbappé
ti ní àkọsílẹ̀ tuntun méjì tí ó dára gẹ́gẹ́ bí wọ́n ti bẹ̀rẹ̀ ìdíje eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àgbáyé 2026 World Cup pẹ̀lú gbígbó ewúro sí ojú àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Senegal pẹ̀lú ayò 3-1 3-1 ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun. Bí ó tilẹ̀ jẹ́ pé Mbappé kò rí ọwọ́ mú dáradára ní ìpele àkọ́kọ́ ti ìdíje bọ́ọ̀lù, ṣùgbọ́n nígbà tí ó di ìpele kejì lẹ́yìn ìsinmi ni ó bẹ̀rẹ̀ sí ní gbá bọ́ọ̀lù sínú àwọ̀n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Daily Post. Ẹgbẹ́ àjọ ilé-ìfowópamọ́ ti àgbáyé àti ti ẹgbẹ́ ìdàgbàsókè ilé-ìfowópamọ́ ti ilẹ̀ adúláwọ̀ ti kéde lánàá òde yìí èròǹgbà ènìyàn ọlọ́ọ̀ọ́dúnrún mílíọ̀nù 300 million àjọṣepọ̀ pípèsè iná mọ̀nàmọ́ná kí ó tó di ọdún 2030. Yìí ti bẹ̀rẹ̀ sí ní so èso rere bí ilẹ̀ Nàìjíríà ti jẹ́ kí àwọn ènìyàn tó mílíọ̀nù 4.5 4.5 million tí ń jẹ àǹfààní iná mọ̀nàmọ́ná àti àwọn ènìyàn tí ó lé ní 50 mílíọ̀nù 50 million ọmọ ilẹ̀ adúláwọ̀ náà tí ń jẹ àǹfààní bákan náà káàkiri orílẹ̀-èdè tí ó tó 40 èyí tí ó ti sàmì àpẹẹrẹ ohun rere fún èròǹgbà wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn This Day. Ìjọba ìpínlẹ̀ Cross River ti sọ síta gbangba wáyàyé wípé àwọn olùyẹ ètò owó ní ilé-iṣẹ́ ìjọba ti tú àṣírí oríṣiríṣi kùjẹkùjẹ tí wọ́n rí nínú àkọsílẹ̀ owó oṣù sísan. Wọ́n tún wá ṣàlàyé síwájú wípé ó lé ní 2,000 òṣìṣẹ́ ìjọba tí àwọn ti rí ìwà jìbìtì nínú àkọsílẹ̀ owó oṣù wọn. Àṣírí yìí tú nígbà tí wọ́n sọ fún gbogbo òṣìṣẹ́ láti lọ máa farahàn ní ìjọba ìbílẹ̀ oníkálukú wọn fún àyẹ̀wò tó péye. Tí àwọn ènìyàn tí ó lé ní 2,000 jẹ́ òṣìṣẹ́ tí kò sí lẹ́nu iṣẹ́ rárá tí ìjọba ìpínlẹ̀ sì ń san owó oṣù fún. Fún àpẹẹrẹ, àwọn mìíràn ti papòdà, àwọn mìíràn kò tilẹ̀ fi ọjọ́ kan ṣiṣẹ́ ní iléeṣẹ́ tí wọ́n ti ń san owó oṣù fún wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà? A tún máa pàdé lọ́jọ́ mìíràn láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn. Ẹ má ṣàláì lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe. Kí ẹ má tún gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀. Kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.